ṣé gbogbo oko tẹ́ ẹ sọ náà rè. kò jù báyìí lọ bàbá ẹlẹ́rìn mo bàbá ẹlẹ́rìn mi fẹ́ ká jà ẹ ṣe kó wà òkè owó yín ti wà ń lẹ̀bọ̀ mi ò ní tì fún yín torí mi ò lè rojọ́ ẹ parí iṣẹ́ ẹ gbé owó yín kò jù báyìí lọ. ẹ fọkàn balẹ̀ ẹ fi ọkàn yín balẹ̀ ṣé rí gbogbo oko tẹ́ ń wò yìí ó kéré gan ẹran kìíní kan ń ṣe ní òjèra. èmi ò rán kinní kan ṣe bàbá ẹlẹ́rìn mo ránṣẹ́. iná ni ẹran mi. mi ò fẹ́ kẹ́ra owó ẹ̀ ní bàbá ẹlẹ́rìn ewu sùn lélẹ̀ ẹ máa ti dàgbà ju ojú ilé lọ. ṣẹ́rí kìíní ẹ̀lẹ́ lọ́mọ ń pè. ẹ̀lẹ́ ó ní tí máa ti gbé ìlú ayé fún mi lágbára. bàbá ẹlẹ́rìn ẹ̀lẹ́ máa lẹ̀yìn dànù kó kan mi. mo lè lẹ̀ mí. tẹ́ ẹ bá ṣiṣẹ́ mi ní fún lówó mi máa kí ṣọ̀nà àgbàlagbà. ṣé gbogbo oko tẹ́ ń wò yìí láàrin 30 minutes ní tí mo gbé ìlú ayé mo ti parí rẹ̀. ó di sí nìyẹn wọ́n fẹ́ kẹ́ kó máa yé pé mi ò lárúgbó ńlẹ̀ o tẹ́ ẹ bá ṣiṣẹ́ mi ẹ̀ gbowó. ẹ má wọrí ẹ má wọrí. A few moments later. Tí bàbá yẹn wá ẹ̀mí ni tí wọ́n bàbá rẹ̀ tí wọ́n máa parí iṣẹ́ ní 30 minutes. Tí bàbá yẹn wá ẹ̀mí ni abẹ́ ẹlẹ́rìn ṣé ti kú ní abẹ́ ti dá ẹ̀ bàbá ẹ̀wẹ́ bá kú sí bíbá yìí o bàbá ẹlẹ́rìn bàbá ẹlẹ́rìn ajé eléyìí ti padà lé bàbá dànù.